A kú dédé wòyí ẹ̀yin èèyàn mi. Mo kí tọkùnrin tóbìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ẹ káàbọ̀ sórí ètò wa àṣírí lílo ewé àti egbò àwọn bàbá wa. Ẹ jọ̀ọ́, ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Ẹ bá wa share fídíò yìí, ẹ bá wa like fídíò yìí, ẹ bá wa share káàkiri kó jẹ́ àǹfààní fún àwọn ẹlòmíì. Ẹ jọ̀ọ́, ẹ má kàn máa wò wá lásán. Ẹ mọ̀ pé ọ̀tun náà ni à ń mú wá. Tó ti yé yín, ẹ jọ̀ọ́, a fọlọ́run bẹ̀ yín. Ẹ bá wa subscribe sórí channel yìí. Ẹ jọ̀ọ́, a fọlọ́run bẹ̀ yín. Mo kí wa nínú ilé níbikíbi tí ẹ bá ti ń wò mí káàkiri àgbáńlá ayé. Tó bá jẹ́ àárọ̀ lẹ wà, níbi tí ẹ bá ti ń wò mí, ẹ káàárọ̀. Tó bá jọ̀sán, ẹ káàsán. Tó bá jẹ́ alẹ́, ẹ káalẹ́. Orúkọ èmi ọmọ yín, àbúrò yín, Dr. Aviz Abolade, gẹ́gẹ́ bí mo sọ síwájú. Kí ni mo mú wá fún wa lénìí? Òun náà ni oògùn kan tá a mọ̀ sí iṣẹ́ tó ń ṣe pọ̀. Má jẹ́ kí n gbà wá ní àkókò. Iṣẹ́ tó ń ṣe ó pọ̀. Ó ń ṣiṣẹ́ tí èèyàn bá lu mọ́gùn. Iṣẹ́ yìí ó ń ṣiṣẹ́ tí èèyàn bá lu mọ́gùn. Tí wọ́n bá gbàyàn ní òrùka, táwọn ẹni tó gbá lórùka, tí wọ́n sọ pé òrùka yẹn ò lẹ́rọ̀, ẹ bá a sọ fún irú èèyàn bẹ́ẹ̀ pé irọ́ ni, ẹ̀rọ ń bẹ. Ó lẹ́rọ̀. Táwọn ẹni tó gbá wa lórùka, bí ẹnìyẹn gbá wa lórùka ni o, àbó náà wá ní ẹgbá tán ti rẹ. Má jẹ́ ká bẹ̀rù. Tá bá ti ní àgbo yìí nílé, àgbo tó dára ni. Tó bá jẹ́ pé ejò náà ló sànyàn tó bùyàn jẹ, ejò sànyàn tó bùyàn jẹ, ẹ jẹ́ ká lo àgbo yìí fún Aporo ni. Aporo ni. Aporo èyíkéyìí. Tó ti yé yín? Tá bá fẹ́ confirm iṣẹ́ yìí wò, tá bá láǹfààní àti rí ibi tí ejò bá wà, àbí tá bá láǹfààní àti tá bá níṣẹ́ ejò lára pé àwa ta lè mú ejò láàyè, ẹ jẹ́ ká fi ejò síbi tí ẹdìyẹ wà. Kí ejò yẹn wá ṣán adìyẹ yẹn, ká wá fún ẹdìyẹ yẹn ní àgbo yìí lò. Àgbo yìí dájú, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Ìyẹn fún ejò. Jẹ́ ká confirm iṣẹ́ tí mò ń sọ yìí. Àgbo yẹn jẹ́ ká confirm ẹ̀ wò. Ká fi adìyẹ síbi tí ejò bá wà. Tá bá ti di pé ejò ti ṣá adìyẹ yẹn, ká wá mú adìyẹ yẹn, ká tọ́jú ẹ̀ pamọ́, ká wá fún un ní àgbo yìí lò. Pẹ̀lú ògo Ọlọ́run, kò sí nǹkan tí ó ṣe adìyẹ yìí. Ká tó wá sọ pé ẹ̀dá ọmọnìyàn. Àgbo yìí ṣiṣẹ́ tó pọ̀. Aporo ni. Aporo ọ̀fà ni. Aporo ejò. Aporo tí wọ́n bá fún wa, tí wọ́n bá nà wá ní nǹkan. Tá bá lo oògùn yìí, kódà tí èèyàn bá lu mọ́gùn gẹ́gẹ́ bí mo sọ síwájú, iṣẹ́ ìdájú, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Kí wá la máa wá? Ẹ jẹ́ ká lọ wá èpo àrùnpalẹ̀. Kò sí àrùnpalẹ̀ yẹn níbí báyìí, mi bá fi hàn wá. Lọ́dọ̀ tàwọn míì wọ́n ń pe àrùnpalẹ̀ yẹn, àwa ń pe ewé kan ní ewé àrùn yànyàn. Àwọn kan ń pè ní àrùnpalẹ̀. Ṣùgbọ́n ewé tí mò ń júwe fún wa, tí mò ń dárúkọ fún wa yìí, àrùnpalẹ̀ igi ni. Kò ń ṣe ewé kékeré. Igi ni tó máa ń tóbi. Kódà ó máa ń ní ẹ̀gún lára. Tó ti yé yín, ewé rẹ̀ máa ń ṣe wíní báyìí. Ìyẹn ewé àrùnpalẹ̀. Àmọ́ èpo àrùnpalẹ̀ òun la máa pa. A pa èpo yẹn, a gún pọ̀ mọ́ ẹ̀rọ alamọ. Tó ti yé yín? Tá bá ti wá gún, ẹ jẹ́ ká lọ tọ́jú ọ̀rá ewúrẹ́.
ewúrẹ́ tá a pa ọ̀rá inú ẹ̀, tó ti yé yín, epo àrùnpalẹ̀, ọ̀rá ewúrẹ́ àti ẹ̀rù alamọ á gùn papọ̀ tí ó kúnná dáadáa. A ní fomi sí o, a gbọ́dọ̀ fomi sí o. A wá wá ọmọ kékeré tí ò tí ì bàlágà, ọmọdékùnrin, ọmọdé ọkùnrin tí ò tí ì mọ obìnrin, a ní kó tọ̀ síbì kan. Ìtọ̀ yẹn là á fi ṣe omi tá fi gún ọṣẹ yìí. Ìtọ̀ yẹn òun là á fi gún ọṣẹ yìí. A ní fomi sí i, ìtọ̀ là á fi gún. Tá bá ti wá gún tó kúnná, tá bá fẹ́ lò ó. Ṣé rí ọṣẹ yìí, a kì í gbé sínú ilé. Ó máa ń ba ọ̀pọ̀lọpọ̀ oògùn jẹ́. Èpo àrùnpalẹ̀ yẹn, tẹ́ bá pa èpo ẹ̀, ó máa ń rùn. Rúnrùn ẹ̀ máa fẹ́ dàbí ìgbà tí irú bá ń rùn. Ó máa fẹ́ dàbí kí n sọ pé ìgbà tí egbò túdè, àmọ́ rúnrùn tiẹ̀ ó yàtọ̀ sí rúnrùn egbò túdè. Rúnrùn tiẹ̀ ó yàtọ̀ sí rúnrùn egbò ifọ̀n. Ó máa ń rùn bànàbànà báyìí, ó máa ń fẹ́ dàbí ìgbà tí irú bá ń rùn. Tó ti yé yín? Àrùnpalẹ̀ nìyẹn. Èyí tẹ́ bá wá tí ò bá rùn, kò ń ṣe àrùnpalẹ̀ nìyẹn o. Tó ti yé yín? Kò kí ń ṣe àrùnpalẹ̀ nìyẹn. Tá bá ti wá gún tó ti kúnná dáadáa, tá ti pò mọ́ ọṣẹ dúdú pẹ̀lú ìtọ̀ ọmọkùnrin tí ò tí ì bàlágà, tí ò tí ì mọ ọkùnrin, tí ò tí ì mọ, ẹ má bínú, tí ò tí ì mọ obìnrin. Ìtọ̀ irú èèyàn bẹ́ẹ̀ là á fi gún ọṣẹ yìí. Tá bá ti wá fẹ́ lò ó, ẹ jẹ́ ká bu díẹ̀ lára ọṣẹ yìí. Ọṣẹ yìí ò kí ń gbénú ilé, ó máa ń ba oògùn jẹ́ lára ni. Nínú ilé, tá bá gbé sínú ilé, oògùn tó bá bá nínú ilé á bàjẹ́. A wá bu díẹ̀ nínú ọṣẹ yẹn, a fi sínú ike ọlọ́mọrí. Tó ti yé yín? Ike ọlọ́mọrí. A wá tọ ìtọ̀ ọmọ kékeré náà ni. Ó lè má jọmọ yẹn, kó tún jọmọ kékeré míì tó jọkùnrin. A ní kó ìtọ̀ yẹn, a wá dà sínú ike ọlọ́mọrí bíi korágólìsì yẹn tá ti ju ọṣẹ sí. Ẹni tó bá lu mọ́gùn, àbẹ́ni tó bá nà ní nǹkan, bóyá wọ́n nà lórùka, àbẹ́ni téjò bá sájẹ, Ọlọ́run jẹ́ ká rí àránsí. Kò bá jẹ́ pé wọ́n rán ejò yẹn náà sí irú èèyàn bẹ́ẹ̀ ni. Tó bá lo oògùn yìí pẹ̀lú ògo Ọlọ́run, oró ejò yẹn yóò kúrò lára ẹ̀. Ẹni tó bá lu mọ́gùn, ẹ fún mu. Ọṣẹ yìí, ẹ tún fọṣẹ yìí wẹ̀ ẹ́. Ẹni tó bá jẹ́ pé oró ọfàn ta lọ́fà ni, ẹ jẹ́ ká bu ọṣẹ yìí fún un. Ojú ọfà yẹn ẹ jẹ́ ká sín. Tó jẹ́ pé ejò náà ni, bí ejò bá ti sányàn jẹ, ẹ jẹ́ ká sín ojú, ká fi gbẹ́rẹ́ ká sá káàkiri. Ká wá fi ọṣẹ yẹn ká fi lẹ́ ojú ẹ̀. Ká tún wá fún irú èèyàn bẹ́ẹ̀ ní ọṣẹ yẹn mu. Pẹ̀lú ògo Ọlọ́run, kò sí nǹkan tí ó ṣe irú èèyàn bẹ́ẹ̀. Apagun ni. Oògùn apagun ni. Àgbo apagun tó confam ni. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ọlọ́run ó fún wa ṣe o. Ọlọ́run á jẹ́ kó bá wa ní ara mu. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. A bẹ̀ yín, n ta fẹ́ lọ́wọ́ yín olólùfẹ́ wa náà nìyẹn. N ta fẹ́ lọ́wọ́ yín náà nìyẹn. Ẹ jọ̀ọ́, ẹ bá wa subscribe sórí ìkànnì yìí. Bá wa like fídíò yìí, bá wa share, ẹ comment. Ẹ bá fẹ́ pè mí, nọ́mbà tẹ́ pè mí sí, tí ò bá yé yín, ẹ béèrè lórí fídíò tá a ṣe tẹ́ ẹ ti wò yìí. A ṣàlàyé ẹ̀ fún yín. Nọ́mbà tẹ́ pè mí sí náà ni 08039336675 tàbí 08053133142. Kò jù báyìí náà lọ. Orúkọ èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Hafiz Abolade. Ire o.